Sherry Almanara èèmọ̀ Ọlọ́run tí mo mọ̀ tó pẹ́ ni. So Queen Mother títí wà ní. Alhamdulillah. Ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ Haji Abdul-Lateef, mo wá mi rí. Tí mo ṣe wà lórí ìjókòó yìí tí Queen wà lórí ìjókòó, mo gbà láti sàṣàlẹ̀ ọkàn mi pé àdúrà Bintul ti gbà. Alhamdulillah. Torí ìdí méjì ni. Kò ń ṣe ti ìfẹ́ ó máa ń sábà rí àkárí ìjókòó tó máa pa wá papọ̀ báyẹn. Àṣìkáàsì náà ló máa jẹ́. Queen wa ní yàtọ̀ sí pé Ọlọ́run ṣàánú Queen. Àfáàmọ̀ ni kó kẹ ẹgbẹ́ owó ti sẹ́gbẹ̀ kàfà. Ní 2017 mo wà l'Amẹ́ríkà mo lè sọ yẹn tòótọ́. Inshallah. Mo wá dé New York. Mo ní Queen salamu aleykum wa alayhi salam, mo ti dé New York báyìí. Agamọ́gànlá ṣe o mo dẹ̀ wá ń ṣe ìyọ́dọ̀ kan lọ́wọ́ mi ìlé jáde o. Ṣé màá wá dẹ̀ wá rí yín báyìí kí ẹ tó lè padà ìbọn lẹ́fẹ́ padà? Mo nígbà báyìí máa padà. Àmọ́ tó agbé ìrìnàdọ̀ lẹ́ ń ṣe lọ́wọ́ ẹ jòkó máa wá. Ẹ ń wá nábì. Mo wá débi tí ó ti ń ṣàdúrà lórí ìtẹ́ yẹn torí gbogbo nǹkan ni wọ́n rò pọ̀ fẹ́ ló bá dé. Mo wá bá Queen níbi lórí ìtẹ́ yẹn a sì ti máa ń sọ ayọ̀ rẹ̀. Mo wá rí gbogbo àwọn àsìmọ́wò tó kólẹ̀ pátápátá àwọn àsìmọ́wò Jalali tó lágbára tó lè dálẹ̀ lu. Allahu Akbar. Queen ìrìn yípo obìnrin. Ó wá ní ṣéwù ó ní gbogbo ìrìn mo ti rìn ayé débi tí mo lè rìn dé. Ṣéwù kankan ò jọ mí lójúmọ́. Ṣé wàá rí fàájì tí mo fẹ́ máa ṣe yìí? Ó ní ó ti tẹ́ mi lọ́rùn kí n máa ṣe pẹ̀lú bámi wa. Ṣé wàá rí ibi tí mo wà níbi tí mo ń ṣe fàájì yìí ṣé wo anytime ni wọ́n lè pè mí o mo ní ọ̀ níbi tó ń lọ. Al-Manara sọ fún yíyan pé ṣéwù èmi ti sọ fún Ayatollah àti Wìdáàdì àwọn ọmọ wọn nìyẹn o. Ìgbé tọ̀ gbogbo bí tẹ́ bá máa rìn sí o anything tí tẹ́ bá wò kí tẹ́ ẹ̀ bá rí ìyá yín mọ́ o. Ibi tí nǹkan mi wà ní ẹni tí mo jẹ ní nǹkan rèé. Nú àfáà tẹ́ lè rìn sọ́dọ̀ ẹ̀. Queen wa ń bá mi sọ̀rọ̀ ọjọ́ yẹn bí ẹni tí ń dágbére. Mo wá ní gbogbo ohun tó fa tẹ́ ń ṣe yìí irú tẹ́ ń ṣàyè ni. Ó ti pọ̀ àwọn èèyàn téèyàn bá lo akọ dáyé kan á pa bó pọ̀ mọ́. Ní òjò wúlò ní àyín yóò fi nú àdàsó remain níbi tó wà lọ́wọ́ yẹn. Mo wá kó yàrá kàrá nígbà yẹn. Iṣẹ́ tèmi dẹ̀ ń sẹ́yìn gbà yẹn náà nìyẹn. Máa ń ṣe ẹ̀fẹ́ lè kú. Mo wá ní àmọ́ ìtẹ́mi fẹ́ rẹ̀yìn fún o. Wọ́n sọ pé sẹ́yìn ò tí ì parí bíbà yìí rárá. Ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. Allah. That was 1917. Wọ́n wá ní àwọn náà ní mẹ́sẹ̀gì fẹ́ mi. Tó wáyé gba ṣe fídíò níjọ́ yẹn. Ọ̀rọ̀ ọjọ́ yẹn ó sì máa ń dùn mí dè ní. Because gbogbo tí mo sọ kó máa ṣẹlẹ̀ fún Queen ló ṣẹlẹ̀. Nínú yàrá. Gbogbo tí Queen wá níyà. Báyìí ni báyìí nígbà tí mo ṣàtìkárò dáre kan báyìí nǹkan báyìí ni wọ́n wí nǹkan báyìí ni wọ́n sọ. Tí wọ́n sọ nípa tiwa náà dédé bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀. Àdéhùn táwa jọ gbé ńjọ́ náà la jọ ń gbé òun náà orí ẹ̀ náà la wà láfa àzúrúkọ ẹ̀ lọ́wọ́ pé. Bí Queen ṣe wá tó yẹn ọ̀rọ̀ tó sọ ni mo fẹ́ lò fún Bintul. Masha Allah. Sórí gbogbo ọjọ́ tó bá ṣe ń tẹríba fáwọn tó jù ẹ lọ ó tí ì ní tẹríba. Yes, no. Àwọn tán lè gba ẹni kó àbáwọn tó já sí pé wọ́n ní tán lè fún ẹ tó bá ń kúnlẹ̀ tó ń kí wọn ó tí ì ní tẹríba o. Ẹ̀kọ́ ló lò ó fẹ́ mánéjì sọ́ọ̀sì ọ̀fẹ́ income nìyẹn. Ṣẹ́rí gbogbo ẹni tó bá máa dókè tán yẹnyẹn láyé nínú ìrìn àjò ayé ẹ̀ ó máa tẹríba fẹ́ni tó jù lọ. Kò sí ìkan nínú àwọn ànábì Ọlọ́run màá mẹ́nìkan wá bí example màá fọ ànábì ṣẹlẹ̀ kejì. Ànábì Shuaib alayhi salatu wa salam. ó ní
trainee ni Musa jẹ́ fún Musa nínú àwọn ulul azmi márùn ni. Inshallah. wọ́n yà sọ́kọ̀ ní kí àwọn èèyàn lọ ní tí kí ìmọ̀ọ́mù lẹ́kí náà ní tí kí aláàjì Túndé aláàjì gbogbo àwọn olóríire yẹn mo kàn máa fi àlùbáríkà yẹn kí gbogbo wọn pápápá àwọn ẹ̀mọ̀dé àmì náà àwọn aláàjì ọlọ́yin ọlọ́wọ́ bá ń kẹ́rù gbóyin dáadáa. Àmín. Queen sọ pé ẹni tó bá já sí wípé tí ò bá sọ̀rọ̀ báyìí ó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ò gbọ́dọ̀ tún pọ̀ mọ́. Al-Manara sọ pé ẹni tó bá wà nulẹ̀ kò jáde nulẹ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ níta tó bá tún dé ta kò yẹ kó tún máa sọ̀rọ̀ mọ́. Allah. Musa ló tẹríba fún Shu'aib. Shu'aib ní ránkì tó wà láàrin òun àtọ́lọ́ ànábì Ọlọ́run làwọn méjì àmọ́ Musa jù lọ. Allah. Àmọ́ Ọlọ́run ní kí Musa kó lọ dúró lábẹ́. Dúdúró tó dúró lábẹ́ ló ó padà mú ọ̀pá dé ọwọ́ Musa. Allah. Shu'aibu ní ọ̀pá yẹn lọ́wọ́ àmọ́ kò mọ̀ pé gbogbo orú pàfọ́mánsì tó wà lára ọ̀pá yẹn ó tó bẹ́ẹ̀ ìjọ tó dọ́dọ̀ Musa tán ni Musa tó mọ̀ pé Shu'aibu gan tún bèrè pé sọ́gbà tí mo mú fún ẹ náà lọ sọ pé ó ṣe nǹkan báyìí. Allah. Gbogbo ẹni tó bá ní tálẹ́ǹtì ńláńlá kan láyé àbó ní ògo kan ó máa tẹrí ògo yẹn bá sọ́dọ̀ àwọn kan náà kó tó débi tó fẹ́ dé téèyàn bá ti ń ríra rẹ̀ jù pé bí mo ṣe tó yìí mi ò lè ṣe báyìí fẹ́nìkan báyìí ní báyìí ẹni tẹ́lẹ̀ ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ fún. Allah. ṣé bí n tún gbọ́ bí Manara ṣe tó yìí lónìí yìí ṣé bẹ́ẹ̀ rí bá ṣe ń dìde máa kí gbogbo àwọn èèyàn káàkiri ẹ wo ajá abilẹ̀ tí àwọn bílíọ̀nù àmà náà máa ń kúnlẹ̀ kí yàrá ají sírkọ̀ náà ni sọ pé ọ̀wọ́n ọmọ yẹn tí àwọn ají abilẹ̀ tí fi pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àmọ́ nísìnyí ó di mílíọ̀nù ó ti lé bílíọ̀nù tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Allah. Yòǹbó ànábì kínú mi ó dùn dáadáa. Sallallahu alaihi wasallam. Yòǹbó ànábì kínú mi ó dùn dáadáa. Sallallahu alaihi wasallam. So kí àwọn bílíọ̀nù tó máa wá dìde ká máa kúnlẹ̀ káàkiri fáwọn èèyàn báyìí ìwọ tí Ọlọ́run ti ṣàánú dáyé kan tálẹ́ǹtì nìkan ni wọ́n àwọn tán ní tálẹ́ǹtì tó ti do owó náà ń kúnlẹ̀ fáwọn èèyàn yìí. ọ̀rẹ́ ibùsẹ̀ rí bẹ́ẹ̀ báyọ̀ fún ànábì yóò dùn mí. Sallallahu alaihi wasallam. Ajá Bintul ní tí mò ń gbìyànjú láti sọ fún ẹ o ní pé bí Queen ṣe rí ẹ mo fẹ́ dàbí Queen ọ̀tọ̀ ni èèyàn ò lè dàbí Queen bọ́ èèyàn lè kẹ́kọ̀ọ́ lára Queen yòó ń bọ́ ànábi kí ló fi dùn dáadáa torí pé Queen ní Queen máa jẹ́ ila yawmid-din Bintul ní Bintul máa jẹ́ ila yawmid-din àmọ́ kí ni Bintul lè mú lára Queen inú àwọn ìtìbàsáàtù wo ló lè yọra wọn tó lè sọ ni pé kò ṣe rí ni irú ọwọ́ yẹn lẹ ti gbé yọ rẹ di torí irú ìjókòó yìí kò ṣẹlẹ̀ láàrin àwọn aláfikiri president ló wà lórí ìjókòó yìí. naam àmọ́ tí mo fẹ́ ká fi kún òun náà ni pé ẹ reflect lórí tí iṣẹ́ òsọ yẹn ìtẹríba fún ara ò ní kí wọ́n má ga o àwọn ẹlòmíín wà ẹ máa kúnlẹ̀ tán yẹn kódà àwọn tí ẹ tún kó sẹ́yìn ó tún máa sọ pé ó ti ju lágbájá yìí lọ ẹ má jẹ́ wọ́n tẹ̀ o. Yes, àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì Ọlọ́run tún bá ṣàlékún ìdáyà rẹ̀ fún Al-Manara wọ́n sọ bí kulli qadamaini thabitatayn that Bintul belongs to us. We own her. Àwa la yá ti pọ́ǹpì. Manara wa ní tí kìí bá ń ṣe pé bó ṣe léwu kó rí bí kò ṣe léwu kó rí àfirú àwọn alájà abúlẹ̀tìfù náà kò sẹ́ni tá a lè rí lórí ìjókòó yìí tá a lè represent team pumping tó lè tẹ́ wa lọ́rùn tí ì bá ṣe pé ru yìí torí pé ẹ̀yin understand the mission wa níbí báyìí but tí pumping ò ń ṣe èèyàn bẹ́ẹ̀ náà fi wò pé ta ni mo lè rán tó yẹ pé tá má ti rí
ó máa ẹ wò ó ní ẹ jẹ́ kí n rán Hájì Adébáyọ̀ mẹ́ kó lọ sílẹ̀kùn méje fún wa yòówù ànábi kí ni mi ò dùn dáadáa tí ń túmọ̀ sí wípé iṣẹ́ tí Bintu ń ṣe iṣẹ́ ẹ̀tọ́ Ọlọ́run ni yàtọ̀ sí pé wọ́n ń rí aṣọ tí ń pọ́ǹpì lára Bintu àfáà ni aládùúà ni bí àfáàrin wọn ni so àfikiri bó lóun fẹ́ bá tí pọ́ǹpì polówó náà àfikiri náà ni ó ṣe àbí ó ṣe fẹ́ ṣe tí ò ní kó dọ́ọ̀kọ́ Ọlọ́run mọ́ àlùbáríkà tí fi ń pọ́ǹpì náà sì ń rí lára wọn náà so Bintu wa ní èmi ò fẹ́ jálásì kiri tí wọ́n kàn máa gbà tí ó máa lọ tí ó máa bọ̀ láti ò ní erípa kan tó fẹ́ ṣe lórílẹ̀ ayé ẹ̀ tó wá fún ẹ̀sìn torí ìdí èyí mo fẹ́ ní foundation. ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ ní ilé ẹ̀kọ́ fún àwọn ọmọ aláfikiri tí wọ́n á díwánu bẹ́ẹ̀ àtàlùkùránì tí wọ́n máa ní ẹ̀yin ọmọ tó wá ti ń ṣe síkiri wọn yìí máa ń ṣe kíní kan ẹ̀ wo Bintu ilé kéwù Bintu là ń lọ. ẹlẹ́kẹ̀ẹ́ta ìjọ tí Bintu wá bá mi oníṣẹ́ òní náà ó wù mí náà kémi náà ní mọ́ṣáláṣí Muhammadu Rasulullah olórí rẹ̀ náà ló wá wù àbí bẹ́ẹ̀ ni. sallallahu alayhi wa sallam. ó wá ní bàbá owó tí mo ná lórí ìvẹ́ǹtì yóò pọ̀ gan àmọ́ owó yẹn kọ́ ni mo fẹ́ lò torí òun ò béèrè owó oúnjẹ níbi tí òun torí ẹ̀ pé àwọn èèyàn bọ̀ nínú àwọn mission kan tó tóbi lọ́kàn òun pé tọ́lọ́run bá lè ṣe ta kíkẹ́ pé náà máa rí pé sẹ́yìn máa ní ìwọ náà rí iṣẹ́ kan what did you give out to the society what did you give out to Allah ó ní eléyìí máa jẹ́ ó ní ìjó tó ń fẹ́ fi ìjókòó yẹn tó ń fẹ́ fi láǹfààní àti ṣe nìyẹn torí ìdí èyí ni ò jẹ́ káwọn á pe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èrò ó ní fáǹsì débi pé tó bá ní afẹ́ ṣe àbí ya Mariam tí Bintu bá ní mo fẹ́ ṣe programu kan o gbogbo bíbá yóò ní àtànkárá àṣìkankan ní àyín lẹ́nu tọ́ ó ti parí ẹ̀yìn bá anábì dáadáa. sallallahu alayhi wa sallam. torí ìdí èyí chairman of the occasion àwọn ni alhaji ni o ṣe àkàndá Ọlọ́run ní tí bọ̀mí tẹ̀ ń wò yẹn o but ọ̀rọ̀ ti tí bọ̀mí ọ̀rọ̀ ọjọ́ mi ni so wọ́n ní wọ́n ti wá rán àwọn sí wọ́n ti rán wọ́n tún kán ṣé kí n pè wọ́n kán wá sọ ọ́ ni ẹ̀yìn bọ́ níbi dáadáa ó dà bẹ́ẹ̀ ẹ bá sì gbé tí bọ̀mí sórí fóònù báyìí torí tó bá yẹ pé torí owó ni Bintu lè rí owó tí pọ́ǹpì lè fún tí ò rẹ̀ ní dọ́dọ̀ tí pọ́ǹpì nínú ilé ẹ̀ níbi àsìkiri ẹ̀ kí ni kan náà èló ló fẹ́ jẹ́ yòówù ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. mo ti mọ̀ nísìnyí over tó bá ló fẹ́ ṣe 25 years on stage on vikiri nísìnyí kò parọ́ nínú 25 yẹn èmi lè sọ pé mo kó 18 mbẹ tí mo ti mọ̀ 18 years ṣé wá rí for that 18 years kò ẹ mọ̀ kéèyàn ẹlòmíì dákìrù mi ó máa bẹ̀rẹ̀ dáadáa tó bá yá ó máa dìré ẹ máa ó kí ló wá bọ́ sí yìí báyìí níjọ́ tí bọ̀bí ń pè tó ní ọ̀hún ti di ambassador tó bọ̀bí mo pè pé bó wa ni ṣíṣe wa ò ní dàrúbà ò ní àkàràmàkàlà iṣẹ́ wa náà láti máa lọ ṣe ní ọ̀dọ̀ tí bọ̀bí tó wá dìgbà tá máa fẹ́ ṣe Ramadan báyìí tá máa ṣe síkiri lọ tá máa wá rí tí bọ̀bí ní àṣẹ iṣẹ́ ìtúnlẹ̀ ó tún lè lọ báyìí torí ìdí èyí Alhaji Abdul Latif ẹ máa bọ̀. ìmọ̀ nǹkan bá a kún gbogbo ẹnu aṣọ lé rẹ̀ bó ti rí lásìlẹ̀ náà nù kò pupa rí kó tún wá dúdú padà kó tún wá pupa rárá mẹ̀ntẹ́nì ẹ̀ bọ́n Alhaji Abdul Latif ẹ dákun tọrọ Ọlọ́run ẹ máa bọ̀ níyà yìí.